Ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀, ó ti ṣe kí ni, ó ti get started. Ṣé àsọ fún yín, ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a bá wí fún ọba jẹ́ ó gbà. Ó tán àbí ó tán? Mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí, ẹ jẹ́ kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé kí wọ́n lè fèrè ìkọ́gbọ́n. Mo ní bá yín sọ̀rọ̀ yìí nísìnyí báyìí. Ìròyìn kọ́ wà lára pé MC Olúọmọ wọ́n ti fi tiwọn fi how do I even put it? Mo ní bá yín sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní wọ́n ti ṣe jàmbá fẹ́ MC Olúọmọ. A sọ fún yín, ṣé àsọ, ẹ jẹ́ ká sowọ́pọ̀, ẹ̀ ń ṣagídí. Tẹ́ bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀, ẹ̀rù Ọlọ́run á bá yín. Ṣé àsọ fún yín, a ní ká dá dúró, ẹ̀ ń ṣagídí, ẹ̀ ń ṣoríṣiríṣi, ẹ̀ ń ṣe ìtòhùn yìí nítorí nǹkan tí gbogbo yín rí. Ǹjẹ́ mọ̀ pé ọjọ́ báyìí lè ṣẹlẹ̀? Ǹjẹ́ yín mọ̀ pé irú ọjọ́ báyìí ó lè ṣẹlẹ̀? Mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin abiyamọ ayé, ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa share fídíò yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo sí comment section wípé Yorùbá nation la fẹ́. Ó níbi tí fídíò yìí lọ o, ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́, orí ọ̀kẹ́rẹ́ koko láwo, bàbá wí fọ́mọ ẹni a gbọ́, bàbá wí fọ́mọ ẹni a gbà. MC Olúọmọ, báwo ni ò bá ṣe dá tó bá jẹ́ pé a jọ gbé Yorùbá nation dání? À ń sọ fún yín, àwọn Fúlàní tí gbogbo yín pọ̀n tẹ́ǹtẹ́lẹ̀ gbọ́gbọ́gbọ́ yìí, ìwọ̀ wọn ò nífẹ̀ẹ́ yín. Owó tí àwọn Fúlàní rí lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú ńláńlá, òun ló jẹ́ kó máa tẹ̀lé yín, àti pé owó tí wọ́n ń rí jí látara àjọṣepọ̀ yín, òun ló fi ń tẹ̀lé yín. Àwọn arábí wọ́n desperate débi wípé kò sí nǹkan tí wọ́n lè ṣe fẹ́yàn. Ẹ wò nǹkan tó ṣe fẹ́ MC Olúọmọ nísìn. Ṣé MC Olúọmọ expect ẹ̀? MC, ẹ̀yin tẹ́ bá súnmọ́ MC Olúọmọ, ẹ bá mi send fídíò yìí sí wọn. Tí bá níná ń jó lórí omi, ẹni lọ kéwù ẹ̀ wá, mo máa play evidence fún yín kẹ́yìn náà rí ìjàmbá tó ṣe fẹ́ MC Olúọmọ. A dẹ̀ sọ nígbà táwa ń pariwo wípé ẹ jẹ́ kó ní kálukú lọ dá dúró, ẹni rọ́ ni mò ń pa, ẹni rọ́ ni Chief Sunday Igboho pa, ẹni rọ́ ni Baba Akintoye pa, ẹni rọ́ ni Mazi BTV pa, ẹni rọ́ ni Yèyé Dára pa, ẹni rọ́ ni Lady K pa, ẹni rọ́ ni gbogbo world media ń pa, ẹni rọ́ ni Yèyé Dára wọ́n pa, ẹni rọ́ ni gbogbo media Yorùbá nation pa. Ta ló wá ń parọ́ nísìnyí? Ta ló ń tọra ẹ̀? Ta ló ń jẹ̀yà yẹn sìn? Eléyìí tí wọ́n ṣe fẹ́ MC Olúọmọ yìí kékeré ni ní ohun tó wà lọ́kọ̀ àwọn Fúlàní tí wọ́n fẹ́ ṣe. A dẹ̀ ń sọ fún ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá, ẹ yarí kanlẹ̀ nítorí nǹkan tẹ́ ẹ̀ ń rí jẹ látara àwọn wèrè wọ̀nyí, nítorí nǹkan tí ẹ̀ ń rí jẹ nítorí àwọn tí wọn ò tó láti sọ̀rọ̀ níbi tí ọmọ Yorùbá bá wà. Ẹ torí nǹkan tẹ́ fẹ́ jẹ, ẹ ti bà nǹkan tẹ́ fẹ́ jẹ́ báyìí. MC Olúọmọ, Ọlọ́run á wà pẹ̀lú yín o, Ọlọ́run á fún yín ṣe o, Ọlọ́run á jẹ́ ẹbọ ń bẹ̀ o. Bàbá Tinubu ṣẹ́yìn náà ti wá rí nísìn. Ta bá ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá wípé kò kí ń ṣe election ni tó kàn wá kú nílẹ̀ Yorùbá lénìí. As a matter of fact, kò kí ń ṣe election nǹkan tó kàn wá kú, kò kí ń ṣe president ló kàn wá kú, kò kí ṣe gọ́vnà, kò kí ṣe gbogbo nǹkan tí ẹ lè rò. Òmìnira ló kàn wá nílẹ̀ Yorùbá. Ẹ̀yin náà ẹ wo àrà táwọn Fúlàní yẹn dá fẹ́ MC Olúọmọ àti bàbá Tinubu. Ǹjẹ́ wọ́n lè dàrú àrà yẹn fún wọn? Ṣé wọ́n lè ṣerú jàǹbá yẹn fún wọn? Ohun táwa ń sọ lélẹ́yìí. Ṣebí tí MC Olúọmọ la rí nísìnyí tá à ń sọ. Ṣé mọyì nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tó máa ti ṣẹlẹ̀ tí wọ́n á dẹ̀ gbà sábẹ́ carpet? Ọmọ Yorùbá, ẹ má jà torí ìjẹkújẹ ká bà nǹkan tó dáa jẹ́. Ohun táwọn baba ńlá baba wa ṣe rí kó tí ń ṣẹlẹ̀ nísìnyí. Fúlàní tó jẹ́ pé inú igbó ló máa ń gbé, ìtọ̀ màálù ló fi ń wẹ̀, ìtọ̀ màálù ló mu,
ìtọ̀ màálù ló ń bá sùn. Fídíò mélòó la ì tí rí níbi táwọn arábí yìí tí wọ́n ti ń púùfù fún wa pé ẹranko làwọn, ẹ̀ẹ́dẹ̀já fi wọ́n lẹ̀ kó máa bá àwọn ẹranko ẹgbẹ́ wọn ṣe, kí àwa tá jẹ́ èèyàn ká máa bá èèyàn ṣe. ẹ̀yin náà ẹ wò kírú àwọn Fúlàní yẹn kó máa dúnkokò mọ́ bàbá Tinubu, wọn wá dúró síbẹ̀, wọ́n tún ṣe ohun tó tó báyìí fún MC Olúọmọ. Gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa lẹ mọ̀ wípé èmi ọmọ yín mi ò kì í sọ nǹkan tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ Yorùbá Nation. Mi ìbá má dá sọ̀rọ̀ MC, mo dá sí torí Yorùbá ni wọ́n, torí nǹkan táwọn Fúlàní yẹn ṣe kò ń ṣe ohun tó tọ́, kò ń ṣe ohun tó yẹ. Àìdádúró lórílẹ̀‐èdè wa ló jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Àbẹ́ yìí ti gbọ́, mo sọ fún yín, tẹ́ bá ti wà lórí channel Masbi TV, ẹ jẹ́ kọ́kàn yín máa balẹ̀, ẹ jẹ́ kí ọkàn yín kó máa balẹ̀, torí pé gbogbo ohun tó bá jẹ́ kẹ́ gbọ́ òun lẹ máa gbọ́. Kódà ẹ̀rí máa jẹ́ mi nìṣó wà nílẹ̀, mo máa play evidence fún táwọn Fúlàní yẹn tí wọ́n ṣe fẹ́ MC Olúọmọ. Báwo ni ò bá ṣe dá tó bá even gan pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, kẹ́ MC Olúọmọ tiẹ̀ má bá wa pariwo ẹ̀, ṣùgbọ́n kó máa fún wa ní support lábẹ́lẹ̀ tàbí ní physically, tàbí bá for example sí bí a ṣe wá ṣe rálì lẹ́kọ̀ọ́ kí MC Olúọmọ dá àwọn bọ́ìsì wọn síta, ó yá ẹ gáìdì gbogbo àwọn ọmọ Yorùbá yẹn, ẹ má jẹ́ kí wọ́n rí kankan sí fún wọn, ẹ má jẹ́ kọ́lọ́pàá kankan mú kan nù wọn, kẹ́ má yẹ kọ́ pa kankan nù wọn. Ẹ mọ̀ pé lásìkò yìí báyìí nísìnyí àwa ọmọ Yorùbá yìí la máa wá dìde, tá máa bẹ̀rẹ̀ sí ní ṣe justice fún yín, tá máa bẹ̀rẹ̀ sí ní jà fún yín. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kì í ṣọ̀rọ̀ bàbá Tinubu nìkan, it's not a matter of bàbá Tinubu nìkan. Bàbá Tinubu lè jẹ́ president, ẹ̀yin fún ara yín náà mọ̀, ẹ mọ̀ pé ohun táwọn kàbá ò bá ti fọwọ́ sí inú ilẹ̀ ló máa gbé. Now bàbá Tinubu pàṣẹ nísìnyí, àwọn Fúlàní sọ pé kò jọ, wọ́n ní kò lè ṣẹlẹ̀, wọ́n ní kò dẹ̀ ní ṣẹlẹ̀. Ṣé ká bá ti gba orílẹ̀-èdè wa, ṣé irú eléyà máa ṣẹlẹ̀? Tá bá dá dúró, ṣé president wa pàṣẹ pé àwọn Fúlàní olórí burúkú ọmọ wọn náà wọ́n ní àìdíà, àfi tówó bá fẹ́ gbé nínú wọn? Bẹ́ẹ̀ ni àbí ọba máa pàṣẹ Fúlàní àtọ̀hún rìn wá, àwa máa ní kó bá pa òfin yẹn dà? Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá Tinubu, tí ó bá yé yín tó ohun tí wọ́n ṣe nìyẹn. Kò kì í ṣe MC Olúọmọ ló ń bájà, bàbá Tinubu gangan ló ń bájà. Just like bí wọ́n ṣe ń da bàbá yẹn láàmú, bàbá kẹ mú Chief Sunday Igboho, ẹ mú kinní kan, ẹ ṣe gbá ẹ ṣàwo, débi tí olórí burúkú Fúlàní tó pera ẹ̀ ní Gàlóló, débi tí irú yẹn fi ń jáde. Ṣé yanrìn ló ń jẹ́ Gàlóló? Nígbà tí Gàlóló jáde tó ní bàbá Tinubu gbọ́dọ̀ mú Chief Sunday Igboho, àmàrí àgbàlagbà kankan nílẹ̀ Yorùbá kó sọ̀rọ̀. MC Olúọmọ gbọ́dọ̀ mẹ́rin kò sọ̀rọ̀, bàbá Tinubu kò sọ̀rọ̀. Ṣùgbọ́n ohun tó kọ̀ jẹ́ kínú mi dùn ni wípé bàbá Tinubu jẹ́wọ́ ọmọ kan láàrin yẹn, torí a gbọ́ kó ti pẹ́ táwọn àgbààgbà Fúlàní tí wọ́n ti lọ ń dààmú bàbá Tinubu pé ẹ gbọ́dọ̀ pàṣẹ kí wọ́n mú Sunday Igboho, ẹ gbọ́dọ̀ declare pé kẹ́ máa wá wọn. Wọ́n ṣáàtì bàbá yẹn lọ́nà oríṣiríṣi, ṣùgbọ́n torí pé àwa Yorùbá a jẹ́ ẹ̀yà tọ́lọ́run fún ní ọgbọ́n, tọ́lọ́run fún lóye, tọ́lọ́run fún ní ìmọ̀. A kì í ṣe ẹ̀dá téèyàn kọ́ lè máa darí anyhow. Kábíyèsí Elédùmarè, bí irú Chief Sunday Igboho yẹn ṣe dìde, kí bàbá wa MC Olúọmọ náà dìde, kí Ségò dìde, kí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá kí wọ́n dìde pé ó tiẹ̀ dá níbi tá a bá dé yìí, òmìnira la fẹ́. Kí Koko Zaria náà dìde, kí gbogbo àwọn alágbára Èkó, gbogbo alágbára Ògùn, gbogbo alágbára Ọ̀ṣun, gbogbo alágbára Ọ̀yọ́, gbogbo alágbára Oǹdó, gbogbo alágbára Èkìtì, Kogi, Kwara, kí wọ́n dìde ká wá fohùn ṣọ̀kan pé ìtaṣe lóko ẹrú yìí ó tó gẹ́. Irú kan tó ṣẹlẹ̀ sẹ́ni tí Yorùbá má ṣẹlẹ̀. Kábíyèsí Elédùmarè, nígbà tí mo gbọ́rọ̀ yẹn mo fẹ́ máa sunkún.
mo wò pé ṣé bá ṣe fẹ́ kọ́ńtínú rèé, bàbá Tinubu pàṣẹ àwọn Fúlàní ní kó kó jẹ, tí bá a máa ya ọ̀pọ̀ lẹ́nu pé kí ni màá fi sọ̀rọ̀ nípa ẹ̀. Mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀yìn ìyá àti bàbá wa, ẹ bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí sí gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ò fẹ́ Yorùbá nation, àwọn tó torí Chief Sunday Igboho tí wọ́n ń bá Yorùbá nation jà, ẹ bá wa send fídíò yìí sí wọn. Àwọn olóṣèlú, ẹ bá wa send ẹ̀ sí gbogbo wọn, let the politicians see it. Àwọn political talk náà káàkiri, ẹ jẹ́ kí wọ́n rí kọ́ lè fi Tẹ́misí Olúọmọ ìkọ́gbọ́n, kọ́ lè mọ̀ wípé ká dá dúró ni the best thing. Àwọn Fúlàní wá sọra wọn dẹ̀rù jẹ̀jẹ̀ débi pé nǹkan tí wọ́n bá fọwọ́ sí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láyé. A dẹ̀ sọ báwo ni ò bá ṣe dáa tó ká ti gba òmìnira ní 2022. Tí Tẹ́misí Olúọmọ bá tiẹ̀ máa padà hold position tó wáyé kọ́ hold ẹ̀ Yorùbá ní ọ̀nà tó máa wà modernize. Now kẹ̀kẹ́ jájọ gbọ́ròyìn, kò ṣèmi nìkan ni màá gbọ́, torí mi gbọ́dọ̀ rí nǹkan báyìí kí má wá fi tó ẹ̀yìn ìyá àti bàbá mi létí. Wọ́n fi Tẹ́misí Olúọmọ jẹ national president àwọn union, àwọn Fúlàní ìjáde wọ́n ní kò jọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Mélòó lára wọn àwọn tí wọ́n lógún Ìbàdàn tó ń pera wọn nílógún lẹ́kọ̀ọ́, iṣu ẹni ló ń tọwọ́ ẹni bẹ́pò. Tẹ́misí Olúọmọ gan wá jẹ́ wọn rírọ̀, bọ̀ ẹ̀wò kan táwọn Fúlàní ṣe nísìn, wọ́n dúró èṣù pé jẹ́ kí n play ẹ̀ ń ta máa ń sọ nìyẹn. Ta bá sọ ẹni tó sọ lẹ́nu ó sọ àpòyàpọ̀, ẹni bá sọ lẹ́nu ó sọ àpòyàpọ̀. Ṣèbí ṣe ló jẹ́ kí everybody kí a rọ̀gbà yí Tẹ́misí Olúọmọ ká báyìí ni pé lóòótọ́ kò ń ṣe pa fẹ́kọ́ wà ń bẹ̀, ṣùgbọ́n àṣẹ tí Fúlàní pa kò gbọ́dọ̀ múlẹ̀, torí tó bá kúrò lórí MC ó ń bọ̀ lórí governor, ó ń bọ̀ lórí president, ó ń bọ̀ lórí local government chairman, wọ́n ń bọ̀ lórí àwọn ọba lọ́ba. Ṣèbẹ́gbọ́n tí wọ́n tẹ̀sọ́ nípa àwọn ọba kí n tó bọ́ sí ìpele kejì, ẹ jẹ́ play kìíní ìkẹgbọ́. Ojú gbà mí tì fún wọn Yorùbá, ó mà ṣe o. Lẹ́yìn tí ọ̀gá ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers ìpínlẹ̀ Èkó àná Alhaji Musiliu Ayinde Akínsọ́yẹ tó pé èèyàn mọ̀ Tẹ́misí Olúọmọ tó di ààrẹ ẹgbẹ́ onímọ́tò ẹni àti ìdọ̀gbé orílẹ̀-èdè yìí, ogun àti ìdílé sí bàbá náà tó sì jẹ́ wípé àwọn Haúsá ni wọ́n ń gbogbo ìdílé sí Tẹ́misí Olúọmọ báyìí wípé. Ṣèbẹ́gbọ́n tí wọ́n sọ, òrìṣà àwọn Haúsá àwọn Fúlàní ni wọ́n gbógun wọn ní láyéláyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Tó bá yá ń sìn ó máa di pé a fẹ́ jẹ Aláàfin, Fúlàní a máa sọ fún wa pé ẹni báyìí ò lè jẹ Aláàfin. Á di pé a fẹ́ jẹ Ọọ̀ni of Ifẹ̀. Bàbá ẹ̀mí yá gùn, ẹ pẹ́ gbogbo àtọ̀ yín, ẹ pẹ́ fún wa. Bàbá porí akọni àfìdálálẹ̀ gàràgà, kábíyèsí ọba bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì àrólé Odùduwà àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Kábíyèsí o. Bàbá ṣẹ́yìn náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Ṣèbẹ́ tí ń rí àdírẹ́tì àwọn Fúlàní, ó jọ gàté kò jọ gàté, ó ti fẹsẹ̀ múlẹ̀. Ìjọ́ wo la sì gbọ́ tí intelligent kan jáde tí wọ́n ní àwọn Fúlàní wọ́n fẹ́ bọ́ síta nísìn láti wá parí iṣẹ́ tí wọ́n ṣe kù. Gbogbo alámọ̀gbà tí wọ́n pa àwọn ọba ní Èkìtì, àṣé ọlá ń pé Chief Sunday Igboho sọ̀rọ̀ síta ni wọ́n ti sáré stop nǹkan tí wọ́n ń ṣe yẹn ní àwọn Fúlàní yẹn. Wọ́n ní wọ́n fẹ́ máa pa àwọn ọba lọ bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ni, wọ́n máa kọ́kọ́ pa gbogbo wọn náà, wọ́n wá install Fúlàní síbẹ̀. Nísìnyí báyìí National Union kò ń ṣe gbólẹ̀ Haúsá National Union wà o, kẹ́ lè mọ̀ pé àwọn Arábí wọ́n fẹ́ sọ gbogbo ọmọ Yorùbá di àlùmájìrì, wọ́n fẹ́ sọ wá di rẹfújí lórí ilẹ̀ bàbá wa. Eléyà dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ sọ lẹ́nu
ẹ máa gbọ́ lọ. èsì MC Olúọmọ báyìí pé kábíyèsí Elédùmarè ẹ ká gbọ́ láti yí báyìí. Alhaji Musiliu Ayinde Akínsọ́yẹ tó fún èèyàn mọ̀ sí MC Olúọmọ tó di ààrẹ ẹgbẹ́ onímọ́tò ẹ̀yìn àti ìlọ̀gbé lórílẹ̀‐èdè yìí ogun àti ìdílé sí bàbá náà tó sì tẹ̀lé pé àwọn Haúsá ni wọ́n gbogbo ìdílé sí MC Olúọmọ báyìí pé kò lẹ́tọ̀ọ́ láti di ààrẹ ẹgbẹ́ onímọ́tò nítorí kó tako òfin Nàìjíríà àti àṣẹ ilé ẹjọ́ tó sì ti ń ké sí adájọ́ àgbà Nàìjíríà onídàájọ́ Kúdírát Kékeré Ẹkùn pé kí obìnrin náà kó tètè dá sí ọ̀rọ̀ náà kó sì tètè pàṣẹ pé kí wọ́n lé MC Olúọmọ kúrò ní ipò ààrẹ ẹgbẹ́ onímọ́tò ẹ̀yìn àti ìlọ̀gbé tó wà. ẹ̀rùn ti fi pé lọ́jọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí. ṣe rí i pé iṣu ẹni ló ń tọwọ́ ẹni bẹ́pọ̀ MC inú rẹ̀ wò kábíyèsí Elédùmarè ń tà ń sọ nìyí gbogbo nǹkan yìí ni Chief Sunday Igboho ti rí gbogbo nǹkan yìí ni bàbá wa Professor Banji Akíntóyè ti rí gbogbo nǹkan yìí làwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé tá à ń pariwo fómìnira ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ la ti rí gbogbo ẹ̀ ni bàbá mi Ọláyọmí Kóìkì ni wọ́n ti rí which is my mentor gbogbo kìíní làwọn bàbá yìí ti rí tí wọ́n fi wò wípé kọ́bọ tó gbé wa wọ̀gbẹ́ ká tètè gbọ́bọ̀ gan pẹ́ ó mà ṣe o ààrẹ orí torí mo fẹ́ kẹ́ mọ̀ wípé tí bàbá Tinubu bá fọwọ́ sí kó fi MC jẹ president union MC ò lè wọlé kó dìbò yẹn lólé MC wọn ò ní jẹ́ kó wọlé tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yí wọn kárọ̀ ọ̀tá wọn ni wọ́n. bẹ́ẹ̀ ni Fúlàní lásán ìkejì màálù Fúlàní tó ń bá màálù sùn tó ń fi ìtọ̀ màálù wẹ̀ tó ń mu ìtọ̀ màálù ó wá ń dúró níwájú àwọn ọmọ Yorùbá ó sọ ọ̀rọ̀ báyìí. tí ká sọ pé sàn ló ń pè ní èyí máa ń sọ fún yín àwa ò ní olódì for the fact pé MC Olúọmọ jọmọ Yorùbá ló mú ọ̀rọ̀ tí mò ń sọ yìí mò ń sọ kò ń ṣe pé láti gbèjà MC bí kò ṣe pé láti fi ṣe ẹ̀kọ́ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kẹ́lẹ̀ mọ̀ pé òmìnira ló kàn wọ́n fi ti MC Olúọmọ pàrokò sílẹ̀ Yorùbá ni wọ́n jẹ́ ká mọ̀ ní pé any post tá a bá fẹ́ yàn nísìnyí àfi ká gbáwájú àwọn kọjá ẹ̀yìn rẹ̀ wò come to look at that ẹja máa gbọ́ lọ. ti adájọ́ àgbà Nàìjíríà onídàájọ́ Kúdírát Kékeré Ẹkùn pé kí obìnrin náà kó tètè dá sí ọ̀rọ̀ náà kó sì tètè pàṣẹ pé kí wọ́n lé MC Olúọmọ kúrò ní ipò ààrẹ onímọ́tò ẹ̀yìn àti ìlọ̀gbé tó wà. MC ṣe bẹ́ẹ̀ náà ti fi ti yín gbọ́ báwo ni Yorùbá ṣe dáa tó tó bá yípa lọ́n ṣe Yorùbá nation báwo ni Yorùbá ṣe dáa tó bá jẹ́ pẹ̀ fún wa ní support àwọn tó pera wọn ní blọ́gà yín wọn lẹ́ẹ̀mí nǹkan tó wà nílẹ̀ àwa làwa lẹ́ẹ̀mí ẹ̀ mélòó lára wọn èèyàn mélòó ló ń wò wọn mélòó ló ń ṣe program àwa ọmọ Yorùbá ló yẹ ká dìde fún yín nísìnyí ṣùgbọ́n gbà wá nígbà òjò bíbi tá a máa fẹ́ gbà yín nígbà ẹ̀rùn eléyìí tá à ń ṣe náà bí bíbà tá à ń gbà yín náà ni ṣùgbọ́n òjò tó ṣú lókè ohun tó ràn lókè díẹ̀ yìí ó sì kọ aṣọ gbẹ ẹ sì lè tán ọmọlúàbí yìí ṣe ẹ dá máa gbọ́rọ̀. ẹ̀rùn ti lọ́jọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí inú ìdùnnú àti ayọ̀ ló ṣẹlẹ̀ sí MC Olúọmọ nígbà tí àwọn alága ẹgbẹ́ onímọ́tò ẹ̀yìn àti ìlọ̀gbé ìpínlẹ̀ mẹ́rin ní ilẹ̀ Yorùbá nínú ìpínlẹ̀ Èkó, Ògùn, Èkìtì àti Oǹdó tádìbò ní olórí ẹgbẹ́ onímọ́tò ẹ̀yìn àti ìlọ̀gbé ti ilẹ̀ Yorùbá tó wà ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì yẹ MC Olúọmọ. ẹ máa wo wọn dìbò yẹn ilẹ̀ Haúsá o wọn dì nílẹ̀ Haúsá o Ọ̀ṣun state yìí bíbá ni wọ́n ti dì í o tọ́lá wà dì nílẹ̀ Haúsá ń kọ́ àwa sọ fún yín pé àwọn òrèrè yóò fẹ́ wọn wá a lè sọ fẹ́yìn bàbá wa àwọn òrèrè wọ̀nyí wọn ò fẹ́ wa wọn ò nífẹ̀ẹ́ wa
wọn ò fẹ́ gbọ́ kankan nípa wa. Ó dàbí bí ìgbà tó jẹ́ pé àwa là ń tira wa sí wọn lọ́rùn, and this should be a lesson. Kí ló kan Haúsá pẹ̀lú ọ̀rọ̀ union? Stéètì mélòó ni national union wà nílẹ̀ Haúsá? Bóyá ló wọ 3, bóyá ló tiẹ̀ wà. Tó bá wà, èló ni wọ́n generate, because union ò lè operate nílẹ̀ Haúsá bó ṣe operate nílẹ̀ Yorùbá bíbá ẹ̀. Wọn tó bẹ́ẹ̀ tó máa gbowó búkì, tó máa gbowó iṣẹ́ àárọ̀, tó máa gbowó ọ̀sán, tó máa gbowó alẹ́, tó máa gbowó sọ́lẹ̀, wọ́n máa gbà oríṣiríṣi. Ẹ lè gbárù ẹ̀ nílẹ̀ Haúsá ẹ̀ tó bẹ́ẹ̀. Still yet, àwọn náà ni wọ́n tún control yín. Eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ wà nípò agbára, tẹ torí ipò agbára tẹ wà, tẹ fẹ́ support òmìnira Yorùbá, pé kí post tẹ wà kó má bàa bọ́ lọ́wọ́ yín. Ní ìbẹ́ Ọlọ́run kí post bọ́ lọ́wọ́ MC o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ sí bàbá, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò, mò ń bá wọn sùn títọ́ ọ̀rọ̀ yìí. Bàbá MC, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ sì lè tún ìròyìn pa. Kódà kẹ́tì ẹ̀ wá padà wà lórí póòsì yẹn, mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ohun tó wà nínú wọn sí gbogbo ọmọ Yorùbá, òun ló pọ̀ tí èsì ta yẹn. Ohun tó wà lọ́kàn wọn, òun ni wọ́n pọ̀ tí èyí. Sẹ́yìn náà ti wá rí sí pé ohun tó lóyè Sunday Igboho ń dà fún ìjà gbogbo wa ni. MC Olúọmọ, sẹ́yìn náà ti fojú yín rí nísìnyí pé ìjà tí Sunday Igboho ń jà, ìjà gbogbo ọmọ Yorùbá ni. Ọlọ́run, ìjà gbogbo ọmọ Yorùbá ni. Sẹ́yìn pé ìjà yìí gan wà ní ìjà tí wọ́n ń jà. Wọ́n máa ń sọ dáadáa fẹ́yìn ìná wa, ìjà tá à ń jà, ìjà gbogbo ọmọ Yorùbá ni. And we are following the due process. And follow due process, which is self-determination, is constitutional. Ẹ̀yin ìyá mi mọ̀ mi pé mi dá sọ̀rọ̀ pásọ̀ mi kì dá sọ̀rọ̀ individual. Ohun tó bá ṣe kókó ni mo máa ń dá sí. Mo dá sọ̀rọ̀ MC Olúọmọ yìí nítorí wípé àwọn Fúlàní ló takò wọn. Tó bá jẹ́ Yorùbá ẹgbẹ́ wọn ló takò wọn, kò kàn mí. Because títakò wọn tí wọ́n takò wọn yẹn, àrokò ló fi pa fún wa nílẹ̀ Yorùbá. Torí àwọn ọmọ Yorùbá agbọ́n nínú agbọ́n níta, téèyàn bá mọ́jú mọ́ wa lásán amọ̀túmọ̀ ẹ̀. Téèyàn bá pòwe mọ́ wa lásán ó yé wa pérépéré bọ́lọ́run Elédùmarè ṣe dá wa nìyẹn. Ara àwọn nǹkan tí àwa ọmọ Yorùbá tá fi yàtọ̀ sí gbogbo ẹ̀yà tó kù nìyẹn. Torí pé Ọlọ́run dá wa pé Yorùbá ló ní kó fojú báyàn sọ̀rọ̀. Yorùbá ló ní kó fọwọ́ báyàn sọ̀rọ̀. Yorùbá ló ní kó fi gbogbo ara báyàn sọ̀rọ̀. Kábíyèsí Elédùmarè, Yorùbá dùn lédè, Yorùbá dùn láṣà, Yorùbá pé pérépéré. Àìmọye nǹkan tó ló ń fún àwọn ọmọ Yorùbá tí ó fún gbogbo ẹ̀yà. Ilẹ̀ Yorùbá ló wà. Kéèyàn sọ̀rọ̀ síta kó dẹ̀ rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ilẹ̀ Yorùbá ló wà. Kéèyàn prove pé ewé àtegbò ń jẹ́. Ilẹ̀ Yorùbá ló wà. Kó yìnbọn fún yàn kó má wọlé. Ilẹ̀ Yorùbá ló wà. Kó gún yàn kó má oríṣiríṣi nǹkan. Torí lọ mọ̀ pé àlágbára, àlówó, àní kankan tá lè fi gbèjà ara wa. Ọlọ́run mọ̀ páwo lórí wa sì máa padà yọwọ́ bó ti yọwọ́ yìí. Ọlọ́run ṣe fún wa ní alternative, ohun tí a lè fi dáàbò bora wa. Àwọn tí wọ́n lè sọ orú nǹkan báyìí jáde ẹ sọ fún mi. Tójú bá pa fírí, tẹ́sẹ̀ pa fírí, tó bá pàdé MC Olúọmọ lóru, kí ni wọ́n lè ṣe? Kí làwọn Fúlàní èèyàn lè ṣe fún wọn? Ẹni tó lè máa takò èèyàn lójú korojú, lójú gbogbo ayé, ẹja máa gbọ́ lọ. Bóyá ilé máa pọ̀ wá lórí. Aṣojú wọn láti ilẹ̀ Yorùbá tí ipò ààrẹ kan pé ó ní kó lọ dé àárín àwọn èyí tí gbogbo àwọn ẹgbẹ́ lókè ìtàfóńtẹ̀lù tí MC Olúọmọ tó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ Ajé ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ tá a wà nínú èyí gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ lọ́tọ̀ ẹ̀mí àti ìdọ̀gbé tuntun. Ṣùgbọ́n lásìkò
MC Olúọmọ ṣẹ̀ṣẹ̀ gbádùn ipò tó ga jùlọ nínú ẹgbẹ́ onímọ́tò tó wà táwọn èèyàn sì ń kí ipò rere káàkiri Nàìjíríà. Níṣe ni ẹgbẹ́ àwọn Haúsá kan tí wọ́n ń jẹ́ the Arewa Renaissance Group iná náà. ṣe ni pé kò kì í ṣe individual ló àtàkì wọn, ẹgbẹ́ Arewa, ẹgbẹ́ àwọn àgbààgbà Fúlàní, ẹgbàá tó bí wọ́n fi Haúsá sí, Fúlàní ni wọ́n. Gbogbo aláwọ̀ nígbà tá à ń gbọ́ nígbà tí youth leader kan jáde nílẹ̀ Haúsá tó ní gbogbo àwọn tá à ń rí yẹn o wọ́n ń ṣara àwọn o, Fúlàní ni wọ́n. Wọ́n yarí pé kò gbọdọ̀ ṣẹlẹ̀, pé kí adájọ́ ya yọ MC Olúọmọ kíákíá. Ká tẹ̀ wá sọ pé wọ́n yọ MC Olúọmọ, pé wọ́n padà yọ wọ́n, pé bàbá Tinubu ló gba ipò, tó jẹ́ kí president pàṣẹ káwọn Fúlàní kí kòkò tó wá ń ṣe nìkan ni wọ́n ti jáde o, gbogbo wọn as a body wọ́n yí àṣẹ yẹn padà pé láyé kò jọ àwa fẹ́ wo tó máa padà ṣẹlẹ̀ sí i. Kí lẹ́yìn òpó lè padà ṣẹlẹ̀ tẹ́ bá kọ́ sí comment section. Ṣé bàbá Tinubu máa gbọ́ sí wọn lẹ́nu kí wọ́n lè jọ rẹ́lẹ́kejì ṣe ni tábà tí gba Yorùbá nation, àbí tẹ̀ má jẹ́ ń sọ gbogbo tí mo sọ ti yé ẹ̀yìn tiwa, ṣó jẹ́ kí Fúlàní ó máa ṣe ìyẹn lè fi máa mọ̀ pé ìlú yẹn kò exist mọ́ as a country. Because as a matter of fact, president have veto power. Wọ́n tún wá lo veto, wọ́n ní kó lọ dìbò ni, wọ́n dìbò ẹni dẹ̀ wọlé. Àwọn Fúlàní, I don't think if people are getting my message. Ẹ má ṣì mí gbọ́, mi ìjà nítorí MC Olúọmọ, mò ń jà nítorí pé àwọn ẹgbẹ́ Fúlàní tí a ti ń pariwo wọn látijọ́ yìí, nítorí àrokò tó pa sílẹ̀ Yorùbá, tí ẹ̀yin àgbààgbà wa tẹ́ ẹ̀ bá dẹ́ tètè mójútó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí, ó máa dé stage kan tó jẹ́ pé tá bá fẹ́ jẹ Aláké, àwọn Sultan of Sokoto ló máa wá, àwọn ló máa wé láwàní fún. Tá a bá tètè jára wa, ó máa dé stage tó jẹ́ wípé tá bá fẹ́ jẹ Àwùjalẹ̀, àbá fẹ́ jẹ Ọ̀ọ̀ni, àbí a fẹ́ jẹ ipò tó tóbi nílẹ̀ Yorùbá tó máa jẹ́ àwọn emir àwọn nílẹ̀ Haúsá, àwọn Sultan of Sokoto àǹkó, àwọn bíi àwọn ló máa fi àwọn èèyàn sórí àpè, tàbí kò tiẹ̀ jẹ́ Fúlàní ẹgbẹ́ wọn ló máa fi sí. Tá a bá tètè jára wa, ó ti sure 100% wípé Fúlàní máa jẹ ọba ní Ìwó, because Rashidi ó ti ta bet price ẹ̀ fáwọn Fúlàní, ó ti ta ilé ọba fáwọn Fúlàní. Bóyá kò yọ pọ̀lọpọ̀ yín, ẹ rí pé anybody ò lè sọ̀rọ̀ sí Rashidi torí pé one, òun àtàwọn Kàbá jọ wà ní, ẹlẹ́kejì òun àtàwọn president jọ wà ní. Ẹ ṣàtìrí fọ́tò tóun àti bàbá Tinubu yà, ó wà everywhere. Torí ẹ̀ ni mo ṣe ń wò ẹ̀yin tẹ́ ń pariwo pé wọ́n máa yẹ́ ni, wọn ò lè ṣe kankan fún. Ẹ má tanra yín, àyàfi tọ́lọ́run bá dìdì fẹ́ fi ṣẹ̀sín, táwọn alálẹ̀ tó bá bínú dìde nìkan ló kù. Bọ̀ tó bá yẹ pé lórí nǹkan tó yìí ṣẹlẹ̀, ẹ gbàgbé ẹ má gbọ́ lọ. Arewa Renaissance Group iná máa fi ọ̀rọ̀ síta wípé Tinubu àti MC Olúọmọ wọn ti ṣẹ̀ sí òfin Nàìjíríà. Wọ́n ní ààrẹ ẹgbẹ́ NRTW Alhaji Tajudeen Kúnlé Bàbúà ó ti gbé MC Olúọmọ lọ sí ilé ẹjọ́, tí ilé ẹjọ́ sì dá lẹ́jọ́ ìtì ìdáláre pé ohun kó máa ṣe ààrẹ lọ. Wọ́n ní MC Olúọmọ tó pẹ́jọ́ kò tẹ́mi lọ́rùn, tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó ń pè ní appeal court. Wọ́n ní ilé ẹjọ́ tó dá Bàbúà láre, ṣùgbọ́n tán ní dípò kí ààrẹ Bọ́lá Tinubu àti MC Olúọmọ tó ní ó jẹ́ ọmọ ẹ̀ tó tẹ̀lé àṣẹ ilé ẹjọ́, wọ́n ní ṣe wọ́n ló gbọ́ ọ̀lẹ̀ burú tó sọ MC Olúọmọ di ààrẹ onímọ́tò. Ẹgbẹ́ Arewa Renaissance Group tó sọ̀rọ̀ nípasẹ̀ ọ̀gá wọn ìyún alága wọn Ọ̀gbẹ́ni Haliru Ládàpọ̀, àwọn ajẹ́kọ̀dé lọ yìí pé bí Tinubu bá ṣe ìlú wà lè wò láwùjọ́lẹ̀ tó jẹ́ kí MC Olúọmọ kó máa rí àṣẹ ilé ẹjọ́ fẹ́ tí wọ́n tẹ̀lé ẹ̀fẹ́ ilé ẹjọ́ lè léwu fún democracy Nàìjíríà, tó sì ní àfikún onídàájọ́ kékeré ẹ̀kọ́ tó jẹ́ adájọ́ àgbà Nàìjíríà kó tètè fojú sùn gbogbo ọ̀rọ̀ yìí, ó sì tètè gba ipò ààrẹ kó lọ́wọ́ MC Olúọmọ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ kò ṣe pàṣẹ. Sẹ́yìn náà ti rí báyìí, kí ni ó kan Fúlàní pẹ̀lú ọ̀rọ̀ union? Kí ló kan Fúlàní
pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ìyẹn lẹ fi máa mọ̀ pé àwọn ará bíi wọ́n ń múra wálẹ̀ tá a bá dẹ̀ gbọ́ra wa nílẹ̀ Yorùbá á jẹ́ wòtòwòtò. Ṣèbí wọ́n sì sọ síta nísìn wọ́n sì sọ síta ní. Olúṣadé ní pẹ́ẹ́nà abáwó tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dábí ariwo àṣẹṣẹ́rẹ́ ògbọ́dọ̀ tẹ́lẹ̀ bí ògògò ó bá rí bí ògògò sísẹ́lẹ́sẹ́ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlákó wọ̀ ló jìgànjìgàn bí ẹ̀kọ́ akọ́nabata òkúta bàbá aláwo tó ń dín bá bí ẹni wájú ọkọ̀ ayé bá gbóná lálálá bí iná ìrìn táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ́ olóyè máyégún aníkúlákó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú ogun àbúbọ̀ rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́ba aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ́kọ̀ọ́ dìde kò sí olóyè máyégún aníkúlákó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọdọ lọ a kì í bóró olóko dé ògún ìwọ náà rẹ yóò ká rẹ ló kọ lọlọ. Ẹ káàbọ̀ padà yìí wa bàbá máyégún wọ́n jẹ́ ògbólógbòó babaláwo tó gbọ́ fábẹ́níwẹ̀dú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nọ́mbà wọn nìyí. Ìwọ tó bá yẹ pé o fẹ́ gbàwé ìgbélu òun ojú ọlọ́run fáànù o fẹ́ ṣẹ̀bẹ̀ àwọn àgbà o fẹ́ òun ojú ọlọ́run anything spirituality ẹ̀kú lè máa ń sọ ní ìmọ̀ wọn rí wọ́n rò ìmọ̀ fún mi ni àwọn tó dẹ̀ ti ń lọ bá wọn ti sọ̀rọ̀ wọn láì dáa so for this reason ìwọ willingly ẹni tí ó bá lẹni tó lè lọ bá ẹ̀kú wọn ẹ̀ka sáré dẹ̀ka ìpolówó ọjà. Dẹ́kun tí wọ̀ ní àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí ìyádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Ńlá Aula Bitter Tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Ńlá Aula Bitter Tea yóò bá wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ Ńlá Aula Bitter Tea òun ni kẹ́ ẹ pinnu ra láti wáyé gbòógì Ńlá Aula Bitter Tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kò jẹ̀gbọ̀n lọ́wọ́ Ńlá Aula Bitter Tea gbèrúra kò rí àtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà yìí Ńlá Aula Bitter Tea mo lè fọwọ́ wọn sọ̀yà wọ́n jẹ́ iléeṣẹ́ tó ń ṣe àgbo bóyá o ní prostate cancer liver problem arthritis cancer tàbí o fẹ́ pẹ́ lórí ẹ̀ àdódùn kó kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kó gorí ìyá wa kẹ máa lò ṣẹ́jú mẹ́wàá kò dáa ẹ̀kọ́ burúkú ni kẹ gbọ́dọ̀ lè tẹ́ àwọn ìyá wa lọ́rùn ẹ pé Ńlá Aula Bitter Tea mo lè fọwọ́ wọn sọ̀yà. Now back to our matter kí tó back to our matter fully ọmọ Yorùbá ẹ má gbàgbé o àwọn equipment tá a fẹ́ get mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti náwó sí wa elétere èjìtere bí àwọn bíi méjì kan ti náwó sí wa again àdúpẹ́ lọ́wọ́ náà mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ènìyàn wa ẹ má wò mí ràn a fẹ́ kúrò níbi tá a wà ká lọ gba bòmí tó lè sọ̀rọ̀ bíi 1.3 million mo ṣe ṣeréṣeré due to some security reasons a dẹ̀ fẹ́ ra àwọn irinṣẹ́ bíi professional microphone bíi another brand new laptop tó máa fi jẹ́ méjì standard one I need the recording camera standard I need the professional studio table àti chair generator router mixer oríṣiríṣi àwọn irinṣẹ́ la ní ìbílẹ̀ ẹ máa ń wà níran abẹ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ má jẹ́ káwọn tí wọ́n tiẹ̀ tó wa nǹkan máa fura pé abẹ́rẹ́ ni ọdún ti gbígba bára kẹ ẹ má ẹ̀kọ́ sọ ẹ má ẹ̀kọ́ rẹwà ẹni tere èjì tere ẹ̀kún wa lọ́wọ́
fẹ́yìn tí ẹ bá fẹ́ gbé polówó ọjà fún wa láti fi support wa ẹ kò wá sórí +229 mo sọ wípé lọ́ba kòkó ni bọ̀ láìpẹ́ yìí kó lè jọ́sẹ̀ tó ń bọ̀ màá change sí Nigeria number torí ìgbà tí mo wà bẹ́ẹ̀ ni mò ń lò mi ì lè sáré change ẹ̀ bẹ́ẹ̀ ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 WhatsApp nìkan ni òkè ní ìsín bẹ́ẹ̀ mọ̀ tẹ bá pè kò ní lọ WhatsApp nìkan ló ń lọ call àti text message tàbí kẹ́ ṣe voice note ẹ̀yin tẹ́bà tẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ pé ìyẹn fún mi lówó kẹ́ support wa through account number yìí GTB 021 41 68 704 021 41 68 704 GTBank Williams Olúwatósìn Sàánú ọmọ Ògúnbíyì Odò Àgbò Akónìgbé Ọ̀dà I love you all. Ẹ fèyí kọ́gbọ́n o gbogbo ẹ̀yin tẹ́ ṣe wà nípò tí bọ́ọ̀dà wa MC Olúọmọ wà ẹ wá torí ẹ̀ tẹ́fẹ̀ẹ́ lùsì pò yẹn tẹ́ ẹ̀ sọ́pọ̀tì olóṣèlú ẹ kà fi lè kọ́gbọ́n o ẹ já fi títọ̀ sí lárí Ìbàdàn náà fi kọ́gbọ́n o God bless you all.